olóríire tó lò nínú ọmọ kì í ní gbèjègbèjọ. Olúrẹ̀mí ooo, Olúrẹ̀mí Olúrọ́pò aya Judo. Òní ọjọ́ ìkíní oṣù kẹfà ọdún 2024 ìlópọ̀dún mọ́kànléláàádọ́rin ìgèrè tó dé láàyè. Ọmọ Ògúnyemi wọn ni mò ń ké sí o, olóríire. Dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi. Oore ọ̀fẹ́ Ọlọ́run ní mú kójú ẹni ó rọ́dún o, kì í ṣòun a lè fọgbọ́n ṣe rárá rárá. Onísáàmù ní kọ́ wa láti mọ̀ ká iye ọjọ́ wa, ká lè fọkàn hàn wá sípa ọgbọ́n. Ọjọ́ ayọ̀ ìlọ́jọ́ òní o, ayọ̀ rẹ ò mọ ní dìbànújẹ́ lórúkọ Ọlọ́run ọba. Aya Judo mo ní ọmọ gbọ́ bí mo ti ń wí o. Ìyá tèmi Tọ́pẹ́, ìyá Olúyínká, ìyá Ifọ̀mà, ìyá Òyekà, ìyá Mobọ́lájí o. Aya Chief Emmanuel Ifeanyichukwu Judo, ìwọ lólò ní dákúmọ̀ dágọ̀jọ̀gọ̀jọ̀. Ọmọ Balógun tilẹ̀ gbá, ó yá kí n bá ọ délé àwọn bàbá rẹ̀. Ẹ̀gbá ọmọ oró lọ́ta, ọmọ Olúgbọ́njọ́ bí, ọmọ Asẹ́tìmù mi kíkan. Ẹ̀gbá ọmọ yúmùyúmù lóró òkè o. Ẹ̀gbá ọmọ Lísà bí ọmọ gbòǹgbò àkàlà. Ọba márùn-ún níbẹ̀ lóde Ẹ̀gbá lákè gbogbo wọn ní dádé. Olúbàrà ọba ni, Àgùrá ọba ni, Ọ̀ṣìnlẹ̀ ọba ni, Olówó dúró ọba ni. Alákẹ́ Ẹ̀gbá o, ọba níṣe. Ẹ̀gbá ni mo dé tí mo sẹ́yìn orò kí n tó ṣẹ́tẹ̀ eégún mọ́lú. Ó dẹ̀lẹ́ kí ni mo ní kí wọ́n wá fòrò yíyan mi lé yí níjọ́sí. Ẹni kí n gúnyán lẹ́bẹ́, ẹni rókà kan mi níjọ́. Mo gúnyán lẹ́bẹ́ tán, èmi rókà kan mi níjọ́. Kàkà kẹ́ fòrò yíyan mi pẹ̀lẹ́bẹ́ gidi bàbá yín gbélé mi lọ́wọ́. Ó tún dẹ̀lẹ́ kejì ẹ̀wẹ̀wẹ̀, mo tún ní kẹ́ wá fòrò yíyan mi lé yí níjọ́sí. Ẹni kí n gúnyán lẹ́bẹ́ kí n rókà kan mi níjọ́. Mo gúnyán lẹ́bẹ́ o, mo tún rókà kan mi níjọ́. Kàkà kẹ́ fòrò yíyan mi pẹ̀lẹ́bẹ́ gidi wọ́n gbélé mi lọ́wọ́. Ó tún dẹ̀lẹ́ kẹta ẹ̀wẹ̀wẹ̀, èmi ní kẹ́ wá fòrò yíyan mi lé yí níjọ́sí. Ẹni gúnyán lẹ́bẹ́, ẹni rókà kan mi níjọ́. Mo gúnyán lẹ́bẹ́ tán, mo rókà kan mi níjọ́. Kàkà kẹ́ fòrò yíyan mi mébí pẹ̀lẹ́bẹ́ gilẹ̀ gbélé mi lọ́wọ́. Àṣẹwó múwó wù lóró òkè o, nọmúnọmú lóró kùn. Ọmọ orò tí ń pàgé orò tí ń pọ̀pẹ̀, ọmọ orò tí ń pagbá gúdá. Ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé àrídìí ògbó lójó ogun. Ẹ̀gbá ọmọ lákẹ́jọ́ bí o. Ẹ̀gbá méjì wọn kì í jara wọn níyàn, bí kan bá ń pé báyìí sí, ìkejì a sì mọ̀ pé bá wà. Àwọn gbọ́ ó kọ́mọ rẹ̀ sábẹ́ ewé o. Ọmọ Ògúnyemi, bàbá tẹ̀yìn gan wọ́n kọ́mọ tí wọ́n sábẹ́ Olúmọ. Bébí torí kó gun mọ́ bá a kó wọn lọ ni. Kò sóhun tí wọ́n ń ṣe ní Mẹ́kà tẹ́yìn kì í ṣe lóde Ẹ̀gbá Aláké. Wọ́n momi sẹ́mísẹ́mí ní Mẹ́kà, ẹ̀ ń momi odò Ògùn lẹ́gbàá. Wọ́n gòkè àràfá ní Mẹ́kà, ẹ̀ ń golúmọ lóde Ẹ̀gbá Aláké. Àbọ̀ ọmọ pé nílé bàbá rẹ ni. Olúrẹ̀mí o, olóríire tó lò ní. Dákun mọ́ gbọ́ dídùn ẹnu mi. Mò ń bẹ́ẹ̀ nílé àwọn bàbá rẹ lọ́wọ́lọ́wọ́. Ọmọ Lísà bí ọmọ gbòǹgbò àkàlà, ọmọ Aké máa jó gbẹ̀rú máa jó gbẹ̀kọ́. Ọmọ dára títí, ó dára títí fẹ́ wà tọrẹ. Ọmọ atẹnirojọ́, àbọ̀ ọmọ pé ni wọ́n kó kí lé bàbá tó bí ọlọ́mọ. Àṣèyí ṣàmọ́dún o lórúkọ lọ́rùn ọba. Àwọn ọmọ rẹ ní ìyá rere ni wọ́n jẹ́. Wọ́n ní
àjàrà tí kì í jẹ́ kejì ó pọ̀ mọ́ lòún ṣe nínú ayé mi. ọlọ́bẹ̀ tó dùn ọlọ́kà tí ń fini lọ́kàn balẹ̀. wọ́n ní wọ́n lolùkọ́ àkọ́kọ́ táwọn kọ́kọ́ bọ̀ nínú ayé mi. wọ́n ní lẹ́yìn ọlọ́run ọba. wọ́n ní ìyá wa ló tún kù tí a ó mọ̀ gbóríyìn fún nínú ayé mi. kọ́ fọwọ́ pawú olóríire. kọ́ fèrègì jòbí láṣà dání wáyé. kò wá sí bọ́ọ̀ ti pẹ́ láyé tó ọmọ ní mọ̀sàrè ọmọ. ọ̀ọ́dí fàìsàn ló gbà lórúkọ lọ́rùn ọba.